kéré o kéku ilé gbọ́ kó sọ fún toko lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò ìjọba àgbáyé tí a mọ̀ sí United Nations ti fi òǹtẹ̀ lu ìpínlẹ̀ Yorùbá tí ń ṣe Yorùbá Nations láti gba òmìnira àti dádúró pátápátá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kúrò nínú Nàìjíríà ìjọba mùjẹ̀mùjẹ̀ ìjọba amúnisìn. Torí náà àsìkò ti tó báyìí o fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ wa láti dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti ní yanturu. Ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Kwara àti Kogi kí gbogbo wa kí a gba ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ wa lọ láti bọ́ sí ipò ẹ̀tọ́ wa ní kíákíá láì fi àkókò ṣòfò. Ẹ jẹ́ kí a jí gìrì lójú oorun wa o. Èyí tí a jẹ ìyà yìí ó tó gẹ́ ó ti tó. A ò rówó ná àti jẹ àti mu di ìṣòro. Alépo a ò répo lò. Ọmọ aláṣọ wa ń wọ àkísà. Ọmọ ẹlẹ́ran wa ń jẹ eégún. Ajínigbé lọ́tún lósì. Ìyà, òṣì, ìpọ́njú àti ikú oró gba gbogbo ìlú kan. Ọ̀dọ́ kàwé wọn ò ríṣẹ́. Oríṣiríṣi àjálù ibi lọ́tún lósì. Torí náà ẹ jẹ́ kí a jáde kí a túyáyá kí a túyàyà láti gba ẹ̀tọ́ wa kí a bọ́ sí inú òmìnira wa àwa ọmọ ológo adúláwọ̀ ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí jíjẹ mímu torí tìlù ń bẹ ní rẹpẹtẹ fún wa níbẹ̀. Ẹ jẹ́ kí a jáde kí a túyáyá láti gba ẹ̀tọ́ wa. Ilẹ̀ Yorùbá á gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀. Òmìnira Yorùbá ní kíákíá ni. Yorùbá Nations now now now.